Aláròyé máa wí o. Ìjọba àpapọ̀ kéde ọkọ̀ rélùwéè ọ̀fẹ́ fáwọn aráàlú lásìkò ọdún kérésì láti lè mú kí lílọ bíbọ̀ rọrùn fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí tí wọ́n fẹ́ lọ sílùú abínibí wọn láti lọ ṣọdún kérésì àti ọdún tuntun tó ń bọ̀ lọ́nà yìí. Ìjọba àpapọ̀ ti kéde pé ọ̀fẹ́ làwọn aráàlú á wọkọ̀ rélùwéè lọ síbi gbogbo tí wọ́n fẹ́ lọ bẹ̀rẹ̀ láti 20 oṣù kejìlá ọdún yìí sí ọjọ́ 5 oṣù kínní ọdún tó ń bọ̀. Ìjọba àpapọ̀ gbé ìgbésẹ̀ pàtàkì ọ̀hún láti jẹ́ kí àwọn aráàlú tó ń fẹ́ ṣayẹyẹ ọdún kérésì àti ọdún tuntun pẹ̀lú àwọn olólùfẹ́ wọn lè ní àǹfààní láti lọ sílé ọdún. Mínísítà ètò ìròyìn ọ̀gbẹ́ni Mohammed Idris ló ṣí aṣọ lójú ọ̀rọ̀ náà lọ́jọ́ ajé Monday ọjọ́ 16 oṣù kejìlá ọdún yìí lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ l'Àbújá lẹ́yìn ìpàdé kan tó wáyé láàrin àwọn alákòóso ìjọba orílẹ̀-èdè yìí. Gẹ́gẹ́ bó ṣe wí, ìjọba àpapọ̀ ti gbé ìgbésẹ̀ gidi kan lórí báwọn aráàlú ṣe máa jẹ àǹfààní lásìkò ọdún tó ń bọ̀ yìí. Ọ̀fẹ́ làwọn aráàlú máa wọkọ̀ rélùwéè lọ síbi gbogbo tí wọ́n bá ń lọ lórílẹ̀-èdè yìí bẹ̀rẹ̀ láti 20 oṣù kejìlá ọdún yìí di ọjọ́ 5 oṣù kínní ọdún tó ń bọ̀. Ìgbésẹ̀ ọ̀hún jẹ́ èyí tó máa fáwọn aráàlú láǹfààní láti lè jẹ́ kí wọ́n lọ ṣọdún kérésì àti ọdún tuntun pẹ̀lú àwọn olólùfẹ́ wọn gbogbo nílé. Tẹ́ ò bá gbàgbé, irú ètò yìí kan náà níjọba Ọ̀ṣun àtàwọn ìpínlẹ̀ míì máa ń ṣe lásìkò ọdún. Tírèènì ọ̀fẹ́ ni wọ́n ń gbé kalẹ̀ fún àwọn ènìyàn nípínlẹ̀ wọn kí wọ́n lè ní àǹfààní láti lọ bá àwọn èèyàn wọn ṣọdún. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn fún Aláròyé online television. Akin Akínníyì ló kà á sí etí gbọ̀nyìn.